ẹ dákun ẹ kú déédé àsìkò ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. ọ̀rọ̀ ọmọ Yorùbá fẹ́ sú mi ṣùgbọ́n a gbọ́dọ̀ jẹ́ kó sú wa, a gbọ́dọ̀ jẹ́ kó sú wa rárá. ìdí tá a fi ní jẹ́ kó sú wa ni wípé àwa là ń fẹ́ àwa là wá introduce ìrẹ́pọ̀. tá bá wá rí àwọn èèyàn kọ̀ọ̀kan tó jẹ́ wípé ìròrí tí wọn ò gbabi títí wá gbà lọ, a mọ̀ try náà ni, a mọ̀ try. lórí ọ̀rọ̀ tí mo sọ tí mo fi bẹ bàbá wa Síwájú Bọ́lá Ahmed Tinubu kí wọ́n fi Sunday Igboho sílẹ̀, mo dẹ̀ jẹ́ kí ó yé gbogbo èèyàn pé ọmọ Yorùbá nation yẹn ni èmi náà tẹ́lẹ̀. mo dẹ̀ tó fi hàn wípé ìmọ̀ràn bí a ṣe dádó bá ṣe rómìnira gbà yẹn náà kò kúrò ní máìdì mi, ṣùgbọ́n èmi fẹ́ ká ṣe lọ́nà ẹ̀tọ́ nígbà tí ọmọ wa ti wà ń bẹ̀ ní ìsìn, ká mọ ọ̀nà tí a gbà wọlé. bàbá yìí náà gbogbo yín náà lẹ ti mọ̀ pé kó tó tipẹ́ làwọn náà ti ń sọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá, ṣùgbọ́n wọ́n padà mọ̀ pé wọ́n padà realize pé bọ́wọ́ ẹni ò bá bá eku dà èèyàn ò kì í béèrè ikú tó pa bàbá yìí. mo sọ náà ní last time lórí ìkíní yẹn. ṣùgbọ́n bọ́rọ̀ àwa Yorùbá ṣe máa ń lọ ó máa ń yà mí lẹ́nu, but mi ò lè bínú. bọ́lọ̀ ń ṣe dá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. ẹlòmíì ọmọ Yorùbá ni, ẹlòmíì opportunity ló ní láti gbọ́ èdè yìí torí bí ni wọ́n bí sí, so kò possible kí n lè sọ jù lọ. so tá a bá wá sọ̀rọ̀ tó ń ti ní tiẹ̀ nínú tẹ́lẹ̀ yọkàn sọ tiẹ̀ yẹn ni. torí Ọlọ́run àwọn èèyàn praise mi gan, àwọn èèyàn bá mi sọ̀rọ̀, àwọn èèyàn pè mí, àwọn èèyàn send voice message. ṣùgbọ́n ọ̀kan nínú voice message tí àwọn èèyàn send, torí Ọlọ́run ẹ wo ìrònú ẹni yẹn, torí Ọlọ́run ẹ wo ibi tó ronú lọ. mo fẹ́ kẹ́ ẹ wo woman tí ó send the voice message, ẹ gbọ́ voice message yẹn. bàbá Sokoti, mi ì mọrú plead tẹ́ ń plead lórí Sunday Igboho yìí o. ṣé Sunday Igboho ṣe gọ́fìmẹ̀ntì ní tẹ́ fi ń plead? kò bójúmu rárá. ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà, kò bójúmu. owó tí ìjọba jẹ Sunday Igboho wọn ò san, wọ́n freeze àkáǹtì ẹ̀, wọn ò jẹ́ kó rówó gbà ní àkáǹtì Nàìjíríà. wọ́n lè kúrò nílé ilé bàbá ẹ̀, wọ́n pààyàn méjì sílé ẹ̀, kò sí nílé, wọ́n tún pààyàn kan sílé dé. ẹ̀bẹ̀ wo lẹ tí ẹ wá ń bẹ̀jọba gan báyìí? ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà o, ẹ jẹ́ ká sọjú abẹ́ ń kó kẹsàn nǹkan tó bá yẹ kẹsọ, kì í ṣe pleading ló kù. kò sọ̀rọ̀ pleading rárá. àwọn mọ́là túbọ̀ ń pa wá lọ sí. ẹ sọ̀rọ̀ nípa bí mọ́là ṣe ń pa wá, ẹ sọ pé torí bí àwọn mọ́là ṣe ń pa wá yìí ló prompt bí Sunday Igboho ṣe jáde tó lóun ò gbà kí mọ́là máa pa wá. ẹ ṣáà ń sọ pé ẹ plead. mi mọ nǹkan tẹ́ ń plead fún. ẹ fi pleading ńlẹ̀, kẹjẹ́ ká sọ̀rọ̀ gidi. tá a bá ti ń plead a túbọ̀ ń kóra wa sábẹ́ ẹrú, à ń kóra wa, à ń enslave ara wa ní tá a bá ń plead. kí ló fẹ́ fa pleading? ẹ jẹ́ ká fi bẹ́ẹ̀ lẹ̀ o. ẹ̀yin èèyàn torí Ọlọ́run mo rò pé ẹ ti rí kinní yẹn. ẹ dákun question ni mo kọ́kọ́ fẹ́ béèrè. tó bá jẹ́ pé ọmọ ìyá màmá yẹn òun ni Chief Sunday Igboho tàbọ́jẹ́ àbúrò ẹ̀ tàbọ́jọ́ ọmọ bíbí inú ẹ̀, torí Ọlọ́run ṣé ibi tí Sunday Igboho wà yẹn ṣé inú ẹ̀ máa dùn? àfi tó bá jẹ́ pé tí Sunday Igboho bá jẹ́ ọmọ ìyá ẹ̀, tó bá jẹ́ pé inú rẹ̀ á dùn, yóò lè sọ ohun tó sọ yẹn ní Ọlọ́run ò fi ní ṣe ìdájọ́ tó tọ́ fún un. mi ò ní fẹ́ nu mi ṣépè mọ́. ṣùgbọ́n tó bá jẹ́ wípé nǹkan tèmi náà ṣe ò dá, Ọlọ́run á ṣe ìdájọ́ tó tọ́ fún mi. tó bá jẹ́ pé nǹkan tí mo ṣe nípa pé láti pe bàbá yẹn pé ẹ fi Sunday Igboho lẹ̀. ẹ̀yin èèyàn kí ló dé tó jẹ́ pé nǹkan tá a mọ̀ pọ̀? ẹ wo gbogbo nǹkan tí ìyá yẹn sọ sílẹ̀, ẹ dákun torí Ọlọ́run. èwo ló jẹ́ látọwọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló ti wá? ṣé Aṣíwájú Bọ́lá Ahmed ló mú Sunday Igboho sí Kútọ́nù?
ṣé gbogbo ohun tó ṣẹlẹ̀ sí àwọn Yorùbá nation tẹ́lẹ̀ àwọn kan lọ kínní wọ́n pa kan àdìkan ṣe kínní kan wọ́n ṣe kan ṣé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí wọn tẹ́lẹ̀ náà ṣé Aṣíwájú Bọ́lá Ahmed náà ló ń ṣe ni kí ló dé tá a lè dá orí rò náà téèyàn ò bá tiẹ̀ sọ̀rọ̀ èèyàn kan ní láti sọ̀rọ̀ sáà nítorí pé káyé kan gbọ́ pé mi náà sọ̀rọ̀ tó bá jẹ́ pé káyé kan gbọ́ pé wọ́n náà sọ̀rọ̀ ni ló fẹ́ sọ̀rọ̀ tí kò mú orí pípé dání yímọ̀kulẹ̀ sọ torí pé mi ò rí nǹkan tí mo ṣe tí mo fi dẹ́ṣẹ̀ mbẹ̀ yẹn torí ẹ wò bó ṣe ń sọ bí ẹni pé ẹ̀ṣẹ̀ ni mo dá tàbí ọ̀ràn kan tó pọ̀ ni mo dá tí Sunday Igboho bá jẹ́ àkọ́bí ẹ ṣé inú ẹ á dùn kí Sunday Igboho wà níbi tó wà yẹn pẹ̀lú ilé jàrànjàràn tó kọ́ sí Nàìjíríà ṣé inú ti á dùn kọ́ máa gbèrú ibi tó ń gbé yẹn ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká ronú Yorùbá ẹ jẹ́ ká ronú tó bá jẹ́ wípé n tó wù yín nìyẹn tó ìyókùkù sọ́wọ́ yín torí pé n tẹ́ fi ń jẹun nìyẹn n tọ́pọ̀lọpọ̀ yín fi ń jẹun nìyẹn ẹ̀dẹ̀ tí mọ̀ pé Sunday bá ti jáde oúnjẹ yẹn ò sí mọ́ n tọ́pọ̀lọpọ̀ yín fi ń jẹun nìyẹn èmi tí kò lẹ́nu tó fi yẹn jẹun torí tí màmá fi yẹn jẹun mi ò ní padà tẹ̀lé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lásìkò tí mo tẹ̀lé yẹn àsìkò tí kálukú fún mi lówó ni ìgbà tí mo dẹ̀ dé inú Yorùbá nation yìí náà àsìkò tí ò yẹ kí n wá ni torí àsìkò tí gbogbo ẹgbẹ́ mi máa tó àsìkò láti rówó gbà lọ́wọ́ àwọn olóṣèlú ni kí ló dé thinking wo la máa ń ní ná thinking irú èwo la máa ń ní ẹ wo ẹ jẹ́ kí n gbọ́rọ̀ àwọn onísọkúsọ sẹ́yìn ẹ̀yin ọmọ Yorùbá ó ń rúgbó bọ̀ ṣe rí ń bọ̀ àwọn Yorùbá sọ pé àwọn làá dẹ́ẹ̀dì àwọn làá dẹ́ẹ̀dì àwọn kan ní àwọn kọ́ là ń dẹ́ẹ̀dì àmójútó ni no sẹ́rí tẹ́ ẹ bá dẹ àwọn dé àwọn ó gbé birikiti gbogbo tó bá rí ó ní lọ́wọ́ àwọn ó ti kó papọ̀ kẹ́ ẹ tó lọ ṣe gbogbo tó bá tọ́ sí kẹ́ ẹ tó lọ ṣe fún ẹ dákun kí làwọn ọmọ Yíbò pè wá ná mo fẹ́ kẹ́ ẹ rọra listen sí ọmọ yìí ẹ listen sí ọmọ yìí. Because if Tinubu wins this election, I will not talk to God again. I'm saying it now. If Tinubu wins this election, I am not talking to God again. God should better do something about this election because I did not go to church today because I'm keeping my list with God. I'm seriously keeping my list with Him. If you do not do something, if you allow Tinubu win this election, I will not go to church again. I will keep my list. I will not. Ọmọ Yorùbá ẹ dákun ẹ wo orú èṣù tó ń bá nu ọmọ Yíbò yìí gbé ẹ wo ọ̀rọ̀ tó sọ ẹ wo orú èṣù tó ń bá gbé irú ọmọ yẹn of that age Ọlọ́run ọ̀wá ní mínì sí ẹ mọ́ ọ̀wá ń sọ ní sọ pé tí Aṣíwájú Bọ́lá Ahmed bá wọlé ìwọ ò ní sin Ọlọ́run mọ́ ò ní mọ Ọlọ́run mọ́ ẹ dákun kí ni mímọ̀ Ọlọ́run lára ẹni ọmọ tẹ́ ẹ rí yẹn ìtumọ̀ pé mọ Ọlọ́run dà lára ẹ̀ tàbí ìtumọ̀ pé ó ń sin Ọlọ́run dà lára ẹ̀ pẹ̀lú ọ̀wọ́n tó sọ yẹn lásán kò wá tán síbẹ̀ ẹ tó wo ẹ̀gbọ́n wọn kan tí ò ní làákàyè mo kàn fẹ́ kẹ́ ẹ rí àwọn nǹkan yìí kí n fi mọ nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ lè mọ nǹkan tí mo fẹ́ sọ lórí ẹ̀ ni so ẹ tó wo ẹ̀gbọ́n wọn kan tí ò ní làákàyè. Man, their plan for Lagos, I am telling you, first-hand information. Mark today's date. Say the Inorian Ken on Sonkwa. Inorian on Sonkwa. Imran, when they landed property, you want to when they landed property in Lagos. Because if you don't know where the power of attorney, where the documents are, go and start looking for them. Call your lawyers now. And we had even a Ministry of Lands in Lagos. Go and start updating them now. Lagos state government will start revoking the lands belonging to Ndibo, houses belonging to Ndibo. Go and update your landed property documents right now. Amakam nawa. Amakam nawa. Amamihemje kuye. Makana, they have already planned it. For Lagos is to revoke the landed properties, the buildings of Ndibo, Lanile Ndibo Road or no factory, raw industry, raw company. Plan on the Lagos, on the Yoruba and Lagos Obo. Can you use the government of Sanwo-Olu revoke oye? That is the plan. Then, now Abuja, they want to deal with Ndibo shops. Now major markets in Abuja, of course, Abuja today, Bundibo. Now if you're a soft man, Abuja today, Bundibo. So they want to target the marketers, traders of Ndibo. And we go Kabaroko already.
onwere Igbo market agbara ọkụ already na Abuja. It is part of their plan. It is part of their plan. Achọrọ m ịgwa ndị Igbo nọ Lagos. Achọrọ m ịgwa ndị Igbo na Abuja. Ihe m ji ekwugodo okwu Lagos na Abuja before okwu okwu other northern states wo. Kunu mana that you are not part of this country. Kunu mana that your contributions to the growth of the economic growth of Nigeria is not appreciated. The envy in the Yoruba when ebe ndị Igbo nọ na Lagos is over 200%. The envy ha nwere ebe ndị Igbo nọ na Lagos is over 200%. Ihe m ji ekwuye now so that you will start preparing yourself. Come home and invest in nothing no ebe a. Kotek industry no na southeast. Innocent no na southeast. Kerafia Tony Mas oil no na southeast. Ganewi companies juru na southeast ebe na arụpụta biare no machine ebe na arụpụta biare na ihe ndị ọzọ ha no na southeast ha na-eme ọfụma. Tommy no na southeast here. We have a lot of companies no na southeast na-eme ọfụma ndị Igbo nwe. Start now to prepare you are coming home. Start now to prepare you are coming home. The government of Lagos State will revoke the licenses, landed properties, and the documents of Ndi Igbo. Abru ni in a factory in Lagos, you are no longer safe. In a company in Lagos, you are no longer safe. In a ruler na Lagos, you are no longer safe. Ndi Yoruba ge eme ya alo. Ndi Yoruba ge eme ya alo. They will revoke the landed whatever. Olo ge fuo, shop ge fuo, company ge fuo, factory ge fuo. They will revoke it. Amakam na ba amakam na ebu oyeme. Date ya yam na sigi na derim date ta. Asa na derim date ta ke maro na mpurie. Oya afio. By the time I kpọtụrụ ka ị ga-agọta ihe anyị na-ekwu. Mana achọrọ I don't want you to be caught unawares. Although you will fight for your property, but at the end of the day, the Lagos State government, because it is an agenda against Ndibo, they will win. But for you to stall them, go and update whatever is your documents. Jidienaka. If your lawyer is from Yoruba, change him. Abruna lawyer give oje Yoruba, change ye. Change ye ya. It doesn't matter how long again amatra. It doesn't matter for how many years again amatra. Change ye. Use somebody one negu. Here walk one now. Because this is an agenda against Ndibo. What I am telling you is what is already on ground. What is about to happen. In Noro Lagos, Noro Abuja, Igbo, be very at alert. Be very, very at alert. At alert. Stand by. Stand by. Be highly sensitive. It is happening. It is already happening. Lota no law. Come now. Try to start looking for where you will start building your factory, industry, and company at home. Ala Jurejun Alibo. Ebi garu ya hero na Lagos. One day they will look for us and come here. I am telling you, without Ndibo, Lagos, there will be no Lagos. That Lagos is making millions today, internal revenue generated. Sẹ́ẹ̀rí báyẹn yẹn Yorùbá, ìyẹn ni mo fi sọ wípé ó ń bọ̀ àwọn ní Yorùbá máa ń dẹ́ẹ̀dì wọ́n fàgbọ̀n wọ́n fi àwọn kó. Ẹ dákun, mo fẹ́ pe gómìnà wa l'Ékòó. Àkọ́kọ́ kí n tó pe gómìnà wa l'Ékòó, àwọn ilé tí wọ́n ń wó l'Ékòó kò sí discrimination kankan bẹ́ẹ̀ o. Kì í ṣe ọmọ Ìgbò nìkan ló ní ilé tí wọ́n ń wó, àwọn ọmọ Yorùbá pọ̀ nínú àwọn tó ní àwọn ilé yẹn o. Àwọn ilé yẹn ò dẹ̀ ní sí ọ̀fọ̀ torí ìjọba àwọn ilẹ̀ tí ìjọba ò approve tẹ́ kọ́lé lórí ni. Haúsá ń bẹ nínú àwọn tó ní ilé yẹn. Yorùbá ń bẹ nínú àwọn tó ní ilé yẹn. Fúlàní ń bẹ nínú àwọn tó ní ilé yẹn. Láwọn ilé tán ń wó yẹn kì í ṣe pé wọ́n kàn lè dédé ń wólé àwọn ọmọ Ìgbò bí wọ́n ṣe fẹ́ ká mọ̀. Ẹ dẹ̀ wo bí wọ́n ṣe ń ti ọ̀ràn yẹn sí wa lọ́rùn.
Ìgbò wa sọ àwa di ẹni tí wọ́n sọ wá di bí ìmí ìdí wọn. Ìgbò sọ wá di ìmí ìdí wọn. Wọ́n wá ń lérí ogun. Wọ́n wá ń lérí ogun. Ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ni mo fẹ́ pè. Gómìnà tó bá fẹ́ kó wọn kúrò lórí oyè kórúkọ wọn mọ́ parun mọ́. Tí ó fẹ́ kórúkọ ìdílé wọn parun. Now. Ẹ bẹ̀rẹ̀ sí ní encourage àwọn ọmọ Yorùbá lórí part. Ẹ dákun, China ni wọ́n ti ń ta part. China ni wọ́n ti ẹ lè fún àwọn ọmọ Yorùbá ní grant. Ẹ fún wọn ní grant, ẹ wá àwọn èèyàn tó reasonable gidi tí ò ní kówó jẹ. Ẹ fún wọn ní grant, ẹ jẹ́ kí wọ́n lọ sí China. Ẹ jẹ́ kí àwọn kan ó fèsì ọ̀rọ̀ electronics. Ẹ jẹ́ káwọn kan ó fèsì ọ̀rọ̀ parts. Àwọn ọmọ Ìgbò ń dẹnu pé táwọn bá lọ wọ́n sọ ní bí ẹni pé àwọn làwọn ń jẹ́ kí IGR wa kó máa lọ sókè. Láwọn tí wọ́n ń pa wá lẹ́kún. Láwọn tó jẹ́ pé nǹkan tí wọ́n bá rà ní 10,000 wọ́n ń tà fún wa ní 40,000-50,000. Nǹkan tó jẹ́ pé àtowó tí wọ́n fi rà àti owó mọ́tò rẹ̀ 10,000 ló bá dé, ọmọ Ìgbò ó tà fún wa 40,000-50,000. Ẹ dẹ̀ believe pé ń ṣe wá lórí. Ẹ dákun, ẹ̀yin Yorùbá, ẹ̀yin gómìnà wa, gọ́fúnà Èkó Sanwó-Olú, èmi pẹ̀lú àwọn tí mo sa gbogbo agbára mi láyé láti rí pé ẹ wà lórí ipò yẹn padà. Gbogbo èèyàn ló mọ iye fídíò tí mo ṣe fún yín. Mi ò dẹ̀ tí ì wá sọ́dọ̀ yín rí pé ẹ wá fún mi ní 1 naira. Láti ìgbà tẹ́ tó ti padà wọlé náà mi ò tí ì dọ́dọ̀ yín dìsìn. Mi ò dẹ̀ rí láti wá sọ́dọ̀ yín. N tó important jù ni pé nǹkan tá a bá fẹ́ tí ó gbé Yorùbá lárugẹ ẹ bá wa ṣe náà. Ní Ọ̀yọ́ state, ẹ jẹ́ kí gọ́fúnà Ọ̀yọ́ state kí wọ́n dákun torí ìtọ́lọ́run, kí wọ́n gbé kọmitì kan jọ jáde, kí wọ́n dẹ̀ fún wọn ní grant láti máa lọ ra páàtì wá. Wọ́n á ra páàtì wá láti China. Tí páàtì yẹn bá ti ń wọ bí, wọ́n á máa pín fún àwọn ọmọ wa tó fẹ́ ta páàtì. Kálukú ó dẹ̀ máa tọwọ́ bọ ìwé iye nǹkan tó wà lọ́rùn rẹ̀. Tí wọ́n bá ti ń tà wọ́n máa dá owó padà. Grant yẹn kì í ṣe grant tí wọn ò ní dá padà. Torí pé tí ẹnìkan bá gbà tí ò bá dá padà kí la ṣe fẹ́ lòmíì. Ọwọ́ owó tẹ́ ẹ bá fún wọn kò sí bẹ́ẹ̀ ṣe máa kó nǹkan dé láti China. Tó bá jẹ́ pé 2,000 péré ni gọ́fìmẹ̀ntì ń rí lórí ẹ̀ ó ti tó. Ok, iye tá a gbé mọ́tò yẹn dé o, mọ́tò yẹn o 3 million ló bá dé o. Tí gọ́fìmẹ̀ntì lọ bá dé, tí gbogbo owó tí gọ́fìmẹ̀ntì náà sí, tí gọ́fìmẹ̀ntì bá fi 5,000 lé lórí tó jẹ́ again tiwọn, owó yẹn náà tó máa wọlé sínú the same account àkáǹtì grant tá à ń sọ yìí. Ẹ kó grant fún àwọn ọmọ Yorùbá. Èdè ẹnu Ìgbò kọ́ ni Ìgbò fi ń ta páàtì. Gbogbo ẹni tó bá ń ta páàtì ní ayé ọ̀nà sọ́dọ̀ ẹ̀ láti lọ ra páàtì mọ́tò wọn. Now gbogbo alamọ̀ wọ́n ti fẹ́ lọ sí kán dẹ̀ máa lọ, èmi ò bẹ̀ wọ́n kán dúró. Ṣùgbọ́n àwọn tó bá ní làákàyè nínú wọn tí ó mọ̀ belief wípé kì í ṣe pé Yorùbá, kì í ṣe discrimination ni Yorùbá fi ń ṣe nǹkan tó ń ṣe, àwọn yẹn lè dúró. Mi ò sọ pé káwọn kankan mọ̀ dúró. Ṣùgbọ́n tó bá fẹ́ lọ́nu wọn ẹ jẹ́ kó máa lọ. But tí wọ́n wá lọ wọn ò lọ, ẹ jẹ́ ká hijack ọjà ìmọ̀ wọn lọ́wọ́. Monopoly yẹn ẹ jẹ́ ká break ẹ̀. Ẹ̀yin gómìnà wa lè break ẹ̀. Tó bá jẹ́ wípé ní àwọn kọmitì tẹ́ kójọ yẹn tẹ́ ya àkáǹtì fún wọn, tó bá jẹ́ pé 20 billion ní péré tàbí even 10 billion even 5 billion péré lè fi sínú àpò òṣùná yẹn ní state kọ̀ọ̀kan. Kẹ́dẹ̀ ní àwọn èèyàn tó strong tí wọ́n lè manage ẹ̀, tó jẹ́ pé àwọn ni wọ́n máa lọ ra gbogbo tí wọ́n rà, wọ́n dẹ̀ mọ̀ sí pẹ̀ wá. Ẹ tó wá sa gbogbo agbára tẹ́ ẹ bá lè sà. Àwa la wà ń jọba báyìí. Ẹ sa gbogbo agbára tẹ́ ẹ bá lè sà tó fi jẹ́ wípé irú àwọn páàtì yẹn kì í ṣe normal price tó yẹ kí wọ́n yọ tí àwọn oníbodè ń yọ ní port
kì í ṣe ni wọ́n máa yọ fún nǹkan yẹn because nǹkan yẹn necessity ni bí ọ̀rọ̀ oúnjẹ ni ọ̀rọ̀ pàtì rí bí ọ̀rọ̀ oúnjẹ ni ọ̀rọ̀ electronic rí gbogbo àwọn electronic tá à ń sọ yìí náà ọmọ Yorùbá ló ń rà náà Ìgbò kan ń tà ní ẹ lọ lé wọn ẹ lọ wò ìtàn nílé náà ẹ lọ lòwé táwọn gangan lò nílé Yorùbá ni ó ní 5 million lọ́wọ́ tí wọ́n lọ ra kíná porúkọ ẹ̀ tí wọ́n lọ ra engine tí wọ́n fẹ́ fi máa play nulẹ̀ 2.5 million Yorùbá ló ṣerú ẹ̀ so gbogbo dáǹsì yẹn ò tiẹ̀ wá ní mínìmọ́ lójú wọn ẹ dákun mo bẹ̀ ẹ̀yin Yorùbá mo bẹ̀ ẹ̀yin gómìnà ìpínlẹ̀ Yorùbá gómìnà Lagos gómìnà Ògùn gómìnà Ọ̀yọ́ gómìnà Oǹdó gómìnà Èkìtì gómìnà Ọ̀ṣun gómìnà Kwara gbogbo ntẹ́ ẹ bá lè ṣe láyé ntẹ́ ara nǹkan tẹ́ ẹ lè ṣe tí ara ó fi dẹ ọmọ Yorùbá nìyẹn lónìí ara àwọn tó pè mí máa nǹkan mo ti gbàgbé orúkọ wọn máa nǹkan pè mí lénìí láti London máa ní alálùbáríkà ni so ó sọ something like this sí mi létí náà mo wá sọ fún pé mo ti ṣe mọ̀ pé ọ̀rọ̀ tí mo ń sọ yìí mo ti ṣe fídíò rẹ̀ sẹ́yìn bí méjì ṣùgbọ́n gbogbo ìgbà tí mo ṣe fídíò rẹ̀ yẹn àti ìrí nǹkan tá à ń rí lọ́wọ́lọ́wọ́ báyìí ṣẹ́ni tèmi fi máa pera mi ní asọ̀rọ̀ sẹ́niyẹn èmi kì í sọ̀rọ̀ dànù mo ní tí n bá fún ẹ ní tí n bá fẹnu mi gé obì fún ẹ mọ́ jẹ́ bọ́ tí n bá fẹnu mi sọ̀rọ̀ sí ẹ yí rí ẹ wò náà ẹ yí rí ẹ wò ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ jẹ́ kí gbogbo wa dúró sí àwọn gọ́fúnà yìí lọ́rùn ẹ jẹ́ ká gbogbo wa dúró sí àwọn gọ́fúnà yìí lọ́rùn wípé at least nínú owó tí wọ́n ń gbà ẹ jẹ́ kí wọ́n bá wa wá nǹkan kan sọ́tọ̀ tí wọ́n fi comfort àwọn èèyàn kó fi jẹ́ wípé ọ̀rọ̀ owó epo tó lọ sókè yẹn a máa rí lára pàtì tá à ń rà padà gọ́ọ̀mẹ̀ntì lè ṣe bẹ́ẹ̀ gọ́ọ̀mẹ̀ntì state àwọn state wa lè ṣe bẹ́ẹ̀ ẹ dákun torí Ọlọ́run bẹ̀ yín gbogbo ẹ̀yin diaspora ẹ jẹ́ ká jọ ẹ jẹ́ kí gbogbo àti ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jẹ́ kí gbogbo ọjọ́ fèsì ọ̀rọ̀ ẹ jẹ́ ká jẹ́ kọ́rọ̀ ìwò di mímọ̀ fáwọn gọ́fúnà pé tí wọ́n Ọlọ́run Lédùmarè ò ní jẹ́ kí wọ́n ní rí ìnira ẹni tí ò bá fẹ́ rí ìnira òun náà gbọ́dọ̀ mú ara nìyàn ara ni wá lọ́wọ́lọ́wọ́ báyìí adàmọ̀ pé kò sí nǹkan kan tá a lè ṣe lórí ọ̀rọ̀ epo ṣùgbọ́n níta ń lù sí lórí owó epo a sì lè géènì ẹ̀ ń bò míì náà a lè géènì ẹ̀ ń bò míì tẹ́ ẹ bá sa agbára yín láti bá wa léèsì àwọn kọmitì bóyá ẹlẹ́ni 5 péré ni tó jẹ́ pé àwọn náà máa sọ̀rọ̀ wá sí nǹkan yẹn ní Lagos State so tó jẹ́ wípé gbogbo àwọn èèyàn wa tán fẹ́ ta páàtì à rẹ́gísítà ẹ̀ rí make sure pé ni wọ́n ní ṣọtí gidi wọ́n á dẹ̀ rẹ́gísítà tí ẹrù bá dẹ̀ ti ń dé kálukú ọ̀dẹ̀ máa kó tiẹ̀ kálukú ọ̀ máa kó tiẹ̀ bóyá o 10% lẹ́ máa ní kí wọ́n kọ́kọ́ san náà ni o tí ó dẹ̀ jẹ́ ẹni tẹ́ ẹ̀ mọ̀ tí ẹni tó ní wéètì gidi tá a mọ̀ pé eléyìí ò ní gbowó sá lọ bó jẹ́ pé káwọn èèyàn su ọtí wọn bó jẹ́ pé ẹ nídìí àwọn su ọtí tó wà òkè pẹ̀lú wọn tí ọba rí su ọtí gbà náà tíjọba ọba ṣe nǹkan kan kò sí nǹkan kan bẹ́ẹ̀. so ẹ̀yin gómìnà wa mọ̀ bẹ̀ yín ogun tí ń bọ̀ ogun tí dẹ̀ ń bọ̀ yẹn kì í ṣogun àgbẹ̀ kì í ṣogun ọ̀dá ogun kó lé gbélé ni òun lè sì máa padà gbélé lè tà ń fa àbọ̀ yìí torí mo mọ̀ pé pẹ̀lú ògo ti Ọlọ́run pẹ̀lú ọlá ńlá ti ànábì Muhammad lọ́lá Jésù Kristi ti àwọn kìrìsìtẹ́nì lọ́lá irúnmọlẹ̀ ti àwọn ẹlẹ́sìn àbáláyé mo mọ̀ wípé ọdún 8 tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu máa lò kí wọ́n tó parí ẹ̀ mo mọ̀ wípé a ti ní òmìnira kan òmìnira yẹn ni regional government gbogbo ìgbàlè mi ò máa pariwo ẹ̀ sí bàbá wa létí torí pé mo mọ̀ wípé níṣẹ́ tí wọn ò fi sọ nígbà campaign ni pé wọn ò ní jẹ́ wọn ó débẹ̀ ẹ̀dẹ̀ ti débẹ̀ tán sìn ẹ̀dẹ̀ kankan ló gbé yín débẹ̀ àìmọye wòlíì tán ní ẹ̀ ní débẹ̀ àìmọye pásítọ̀ àwọn pásítọ̀ ńlá ńlá tẹ́ ń sọra wọn lẹ́nu tí ẹ fi borúkọ ara wọn jẹ́ pẹ̀ ní débẹ̀ Ọlọ́run wá wò Ọlọ́run wá fi hàn wọ́n pé ó ń jù wọ́n lọ Ọlọ́run wá jẹ́ ká mọ̀ pé Ọlọ́run bá mi sọ̀rọ̀ Ọlọ́run wá jẹ́ ká mọ̀ pé irọ́ lọ́pọ̀lọpọ̀ ń pa àwọn olóríire wà nínú pásítọ̀ tọ́lọ́run bá sọ̀rọ̀ tòótọ́
àwọn èèyàn gidi wà nù àwọn ìmáàmù àti stars wa yẹn nínú àwọn afá yẹn tí Ọlọ́run ń bá sọ̀rọ̀ nítòótọ́ tó jẹ́ pé ìṣe wọ́n súnmọ́ Ọlọ́run débi pé Ọlọ́run máa ń fi nǹkan hàn wọ́n ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ò lè gbogbo yín láti láṣìírí yín báyìí ẹ kàn gàgà àyà ẹ kàn tóbi nídìí iṣẹ́ yẹn bẹ́ẹ̀ ṣe tóbi bọ́pọ̀ ẹni tó bá jẹ́ pé ó mú irọ́ mọ́ nínú yín bó ṣe tóbi bẹ́ẹ̀ ni Olódùmarè bẹ́ẹ̀ lọ́lọ́run mi ó jẹ́ kó wá sílẹ̀ bó ṣe tóbi tó ní ó ṣe padà kéré tó torí pé Ọlọ́run tó yà mí lẹ́nu ni àwọn èèyàn kan tó hùwà bí ẹran torí tí ẹran bá ń jẹ wá léèrí tá a bá mú kùmọ̀ lọ́wọ́ tá a là ń kùmọ̀ tó bá sá lọ tá a bá tó ti kú òmẹ́rẹ́ tó ń bọ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ wá rí nígbà tí àwọn èèyàn kan tí wọ́n sọ fún yín pé nǹkan báyìí lọ́lọ́run sọ fún wọn tí kìí ṣe kìíní tí kìí ṣe kejì tí kìí ṣe kẹta tí n tẹ́ lọ́lọ́run sọ fún wọn yẹn tí ò sì rí bẹ́ẹ̀ àwọn yẹn náà lẹ́ẹ̀dọ̀ máa kódà mẹ́wàá fún àwọn pásítọ̀ gidi wà lórílẹ̀‐èdè yìí ṣọ́ọ̀bù chọ́ọ̀chì tí wọn ò ní kún àwọn mọ́sálásí gidi wà níbí ní lọ mọ́sálásí àwọn ìmáàmù gidi wà ní láàrin wa ní lọ sọ́dọ̀ àwọn yẹn àfi kẹ́ ẹ lọ́mọ da ara yín láàmú lórí àwọn tí ó jẹ́ wípé wọ́n ń gbà lọ́wọ́ yín ni àgbà lọ́wọ́ mẹ́rin baálẹ̀ jòǹtóló ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin ọmọ Yorùbá ojú òní tì yín mo fẹ́ kí gbogbo wa mójútó ọ̀rọ̀ yìí gbogbo ẹni tó bá ní èèyàn tó súnmọ́ àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá ẹ bá wa pè wọ́n the only thing tí wọ́n fi lè fìyà jẹ wá nìyẹn ẹ jẹ́ kí wọ́n kó àwọn èèyàn jọ kí wọ́n kó káńsù kan jọ tí ó mọ̀ mọ́nítọ̀ àwọn nǹkan táwọn ọmọ Yíbò ń tà fún wa tí wọ́n ń tà fún wa lọ́wọ́n gógó yìí sẹ́rí èyí táwọn bá rà yẹn nítorí pé a ti mọ iye tó bá dé tí wọ́n bá fowó lè fi 2,000 3,000 lé kò ní ní wá lára kò ní jówó gọbọi táwọn ọmọ Yíbò ń tà fún wa yìí torí náà mo bẹ̀ ẹ wo mi ò discriminate o mi ò sọ ọ̀rọ̀ Yíbò láìda Yíbò mo sọ pé Yíbò tó bá fẹ́ dúró láwọn tó bá ní ọpọlọ tí wọ́n mọ̀ pé àbá wọn já ìjà kankan tí wọ́n mọ̀ pé ilé tí wọ́n ń wó yẹn natural thing ni anybody tó bá dórí ipò yẹn bí ó ṣe wọlé yẹn nìyẹn because àwọn gbogbo ilé tí wọ́n wó yẹn wọn ò ní approval wọn ò ní government approval kì í dẹ̀ ṣe lé Yíbò nìkan náà wọ́n lé wọlé Haúsá wọ́n wọlé Yíbò wọ́n wọlé Kàdàrà wọ́n wọlé Kàjé wọ́n wọlé Yorùbá wọ́n wọlé Fúlàní kí ló ṣe wá jẹ́ pé táwọn nìkan náà ń pariwo ẹ ti mọ irú yẹn tán jẹ́ ẹ mọ̀ pé wọ́n fẹ́ dá wàhálà lé lórílẹ̀-èdè yìí àwa ò dẹ̀ ní bá wọn fa wàhálà àní bá wọn fa wàhálà ṣùgbọ́n mo mọ̀ pé nǹkan oró kan tí mo fẹ́ kẹ́ ẹ̀ mú dání ni wípé pẹ̀lú ògo Ọlọ́run kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó lo ọdún 8 tán á nẹ̀ regional á padà sí regional èmi ń fi dá yín lójú bẹ́ẹ̀ ni mo ń fi dá yín lójú bẹ́ẹ̀ ni pé kí ọdún 8 bàbá wa Tinubu tó pé á padà sí regional tábà tó wá padà sí regional 85% kan táwa ti tẹ̀ wá lọ́wọ́ a máa mọ ọgbọ́n tá a máa fi wáyé kù tí autonomy yẹn fi wáyé entirely so mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run bàbá Bọ́lá Tinubu òun náà mọ̀ pé Awólọ́wọ̀ lórúkọ nílẹ̀ Yorùbá ó dẹ̀ mọ rísìn Awólọ́wọ̀ fi lórúkọ àwọn náà dẹ̀ ní ṣe anything less wọ́n á tún ṣe mọ́ ni ẹ gbà bí mo ṣe sọ fún yín tí n bá sọ nǹkan kan fún yín lórí ọ̀rọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ gbà bẹ́ẹ̀ torí mo lè má láǹfààní àti máa rí mi pẹ̀lú wọn gbogbo gbà ṣùgbọ́n mo ní àǹfààní àti mọ̀ pé ok gbàtẹ́dọ́rọ̀ bàbá lánàá kí ni wọ́n sọ mo láǹfààní èèyàn 3 4 bẹ́ẹ̀ tí mo lè bi léèrè pé kí ni bàbá sọ lánàá tàbí ok gbàtẹ́kù lọ́wọ́ bàbá sìn kí ni wọ́n wí tí wọ́n á dẹ̀ sọ fún mi so ẹ jẹ́ ká fọkàn wa balẹ̀ àyàn ọmọ Yorùbá gbogbo ọmọ ẹ jẹ́ kí máa wá ṣọ̀kan ẹ jẹ́ kí máa wá ṣọ̀kan ẹ jẹ́ kí máa wá ṣọ̀kan ní tó ń bẹ ńlẹ̀ yìí tó pín ẹ jẹ́ káwa náà ti ẹ̀rọ ti wa ná kó tó di páwa náà láti máa bára wa jà àbí kí ẹ dákun kí la tó ń fẹ́ aláǹfẹ́ Yorùbá nation yẹn ò dé tẹ̀ wá lọ́wọ́ kì í dẹ̀ ṣẹjọ́ Aṣíwájú Bọ́lá Ahmed kì í ṣẹjọ́ mi kì í ṣẹjọ́ rẹ ni ò fi tẹ̀ wá lọ́wọ́ so àwa ní Yorùbá president ṣé a mọ̀ pé a ti ní gbogbo opportunity láyé láti lọ rèé bá bàbá wa sọ̀rọ̀ pé nǹkan báyìí a fẹ́ so ṣé ojú ìjà látò ń dakọ àwọn náà ojú ìjà látò ń dakọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náà
ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú o Ọlọ́run lè dùn wá Ọlọ́run á wà pẹ̀lú wa o ojú òní tì wá o àbọ̀ mi rèé o.